aṣojú Oduduwa nílé lóko lẹ́yìn odi ni wọ́n ti mọ ọkùnrin kan tí wọ́n ń pè ní Gani Olododo nílé Ìlọrin. Gbogbo ayé ló mọ irú èèyàn tí ọkùnrin yìí jẹ́. Àkọ́kọ́ náà Olododo ni tí orúkọ rẹ̀ sì ń rò ó. Olóṣèlú pọ́nbélé ló jẹ́, kò ní ìkanra, ó lawọ́, ó sì ní ìwà ìrẹ̀lẹ̀. Ohun tí ó bá ṣe ní ọ̀ṣọ́ Gani Olododo kì í tààyàn. Ọjọ́ àwọn Gani Olododo ó ti pẹ́ nínú ọ̀rọ̀ òṣèlú. Ó ti ṣe alága ìjọba àbílẹ̀ rí. Ẹ̀yìn ìgbà náà ó tún ṣe kọmíṣánná nípínlẹ̀ Kwara kó tó wá ṣe olórí àwọn òṣìṣẹ́ nílé ìjọba nípínlẹ̀ Kwara yìí bákan náà ni. Àti bẹ́ẹ̀ ló ti ṣe akọ̀wé síjọba ìpínlẹ̀ Kwara níjọ́sí. House of Representatives ló tún wà lọ́wọ́lọ́wọ́. Aṣojú ṣòfin tó ń ṣojú ìlà oòrùn àti gúúsù Ìlọrin nílé aṣojú ṣòfin ìgboro Àbújá. Ọ̀nàrẹ́bù Gani Olododo àwọn àṣeyọrí rẹ̀ láàrin ọdún méjì gẹ́gẹ́ bí aṣojú ṣòfin ní ìlà oòrùn àti gúúsù Ìlọrin nípínlẹ̀ Kwara lórílẹ̀‐èdè Nàìjíríà la fẹ́ sọ fún gbogbo mùtúmùwà. Ọ̀nàrẹ́bù Gani Olododo gbogbo àsìkò tó wà láwọn ipò ńláńlá tá a ti kà sẹ́yìn wọ̀nyí kò sígbà tẹ́ ẹ pé Gani tí ò ní gbé aago yín. Kódà bẹ́ẹ̀ bá pè é tí ó bá sí ń bẹ̀ tó bá ti dé ojú ẹsẹ̀ ni ó pè padà. Àti nọ́mbà tó mọ̀ àtèyí tí ó mọ̀ gbogbo ẹ̀ ní Gani Olododo máa gbé. Ara tó fi yàtọ̀ sáwọn olóṣèlú tó kùnú. Gani Olododo ó di House of Rep member kò pààrọ̀ láyìn rẹ̀, ìwà àtìṣe rẹ̀ kò tún yàtọ̀. Aṣojú Oduduwa gbogbo ẹ̀ka nínú ìṣẹ̀mí ọmọ ènìyàn ni Gani Olododo ṣiṣẹ́ sí. Kòrólé apá kan fòjòpá kan ní gẹ́rẹ́ tó dé ọgọ́jọ ó dín ẹyọ kan 159 boreholes ló ṣe àtúnṣe rẹ̀. Kò síbi tí ọwọ́jà ojúṣe rẹ̀ ò dé. Gẹ́gẹ́ bí aṣojú ṣòfin Gani Olododo ó fún wọn ní transformer ní Ìdí Aró, Onítìkú, Àsìlẹ̀kẹ̀ ní Ìbágùn ward ìlà oòrùn Ìlọrin. Constituency project lòun Tinú road. Gani Olododo ó bá wọn ṣe installation transformer wọn. Self-help lòun ní tiẹ̀, owó ara rẹ̀ ló fi ṣe. Yàtọ̀ sí ti constituency project bákan náà ni kànga àgbàlódé tó wà ní Àsìlẹ̀kẹ̀, bàbá ọ̀kánkán community. Kànga àgbàlódé ọlọ́wọ́ ni tẹ́lẹ̀, ó ti yí padà, ó ti sọ di motorized borehole pẹ̀lú jẹnẹrétọ̀ ńlá. Self-help lòun náà, owó ara rẹ̀ lọ́nà sí i. Àwọn tó kù díẹ̀ káàtó fún ní Harmony Estate D10 ó fún wọn ní kànga kí wọ́n lè máa rómi lò. Láwọn tó kù díẹ̀ káàtó fún mọ́sálásí bàbá sọ́jà area ó fún wọn ní ẹ̀rọ amúnáwá jẹnẹrétọ̀ ní ńlá pẹ̀lú owó ara rẹ̀ ló fi rà á síbẹ̀ náà. Ó ní kòkò community lójú ọ̀nà Sóbí. Gani Olododo ó ti fún wọn ní transformer ní ńlá. Ondoko market solar dryer tent ní Gani Olododo ṣe fún wọn. Solar dryer tent yìí ni wọ́n fi ń sá àwọn nǹkan èrè oko bí àgbàdo, èlùbọ́ àti ìyèrè ní Àwòdì community. Yàrá kàwé méjì pẹ̀lú ọ́fíìsì, tábìlì àti àga àjòkó pẹ̀lú solar power ní Gani Olododo fún wọn ní Àwòdì community. Modern toilet ní Àwòdì LGEA primary school. Gani Olododo ọgbẹ́ fún wọn. Self-help lòun náà, owó ara rẹ̀ ló fi ṣe pẹ̀lú àjọṣepọ̀ Rotary Club, ilé ńlá mosque láti ipasẹ̀ Ismail Memasa ló ti gbé jẹnẹrétọ̀ ńlá fún wọn. Gata area ọjà gbọ́rọ̀
Gani Olododo ó fún wọn ní transformer ní ńlá Kamaja Street ìsàlẹ̀ Kókó Ìlọrin solar power borehole ní Gani Olododo ló tún gbẹ́ síbẹ̀ náà. Ní Ìdí Àpẹ́ yàrá kàwé méjì ní Honourable Abdulganiu Sakakuku Olododo kọ́ fún wọn. Ní Mọ̀yá yàrá kàwé méjì ló tún kọ́ fún wọn pẹ̀lú tábìlì àti àga àjòkó. Ní Mọ̀yá tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí Green Farm House ní Gani Olododo tún gbé lọ ọbẹ̀. Ní Mọ̀yá ó fi ṣe empowerment fún àwọn èèyàn bí 50 peoples tọwọ́ ti 35 million fún ìdàgbàsókè iṣẹ́ ọ̀gbìn ìgbàlódé. Green Farm House tá à ń sọ yìí àwọn ohun tí wọ́n ń gbìn níbẹ̀ ní tomatoes, garden egg, cucumber, ewédú lọ́nà tìgbàlódé. Ẹ̀yin èèyàn wa ẹ lọ sílùú Mọ̀yá kẹ́ ẹ lọ fojú lóúnjẹ bùdó ọba ńlá solar power borehole tó wà níbẹ̀. Iṣẹ́ ọwọ́ Gani Olododo ni. Òkè Òsè town a block of 2 classrooms with furniture ó ti wà níbẹ̀ ẹ lọ bẹ̀. Olotas compound behind Nigeria Civil Defence nílùú Òkè Òyì solar tent dryer ó ti wà níbẹ̀. À ń fẹ́yìn motorized borehole iṣẹ́ ọwọ́ Gani Olododo ni. Owó ara rẹ̀ ló fi ṣe pẹ̀lú àjọṣepọ̀ ẹgbẹ́ Rotary ni wọ́n jọ gbé omi náà kalẹ̀. Ìpọ́nrin solar dryer tent, Àgbẹ̀yàngí solar dryer tent. Gani Olododo ó ti gbé sí àwọn ìlú tá a dárúkọ wọ̀nyí: Àgbẹ̀yàngí community mosque, Gani Sakakuku Olododo, Gisco ọtọwọ́bàpọ̀ ara rẹ̀ ó gbé jẹnẹrétọ̀ fún wọn. Ẹ̀yin èèyàn wa bẹ́ẹ̀ bá dé Àgbẹ̀yàngí community mosque kẹ́ lọ rè béèrè. Ẹ̀yin aráàlú wa ṣé ẹ̀ ń gbọ́? A ti bọ́ sí gúúsù Ìlọrin South local government láwà yìí, ibi tí Gani Olododo tún náwó já ìrànlọ́wọ́ sí gẹ́gẹ́ bí aṣojú ṣòfin tó ń ṣojú ìlà oòrùn àti gúúsù Ìlọrin nílé aṣojú ṣòfin ìgboro Àbújá. Ẹ máa bá mi ká lọ gbogbo mùtúmùwà. Ní Ìlọta solar dryer tent tó wà níbẹ̀ lọ́wọ́lọ́wọ́ Gani Olododo ló gbé fún wọn. Ìtumọ̀ solar dryer tent yìí àti sọ síwájú níbi tí àwọn àgbẹ̀ wọ́n ti máa sá nǹkan oko wọn. Oko ọba Danielu Gàkànbí Gani Olododo ó ṣe transformer fún wọn. Iná ti ń tẹ̀ níbẹ̀ yẹ́yẹ́yẹ́ ní Máfilé community Onírèké solar tent dryer ó ti débẹ̀. Ẹ̀yin aráàlú wa èrò ọmọ LDEA school off Kilanko èrò ọmọ yàrá kàwé méjì ní Gani tún kọ́ síbẹ̀. Kẹ́ẹ̀tún gbọ́ Salako village off Ọlọ́runṣògo road Gàkànbí corporate bus tó wà níbẹ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe. Gani Olododo ló fi owó àpò ara rẹ̀ ṣe. Bákan náà ní Danielu Oko Ọba mosque, Babu mosque, construction of abolition section rẹ̀ iṣẹ́ ọwọ́ Gani Olododo ni. Lápò ara rẹ̀ Moshudo community along University of Ilorin road Òkè Odò. Gbogbo ẹ̀yin àgbẹ̀ tẹ́ ní nǹkan èrè oko tẹ́ ẹ fẹ́ sá ẹ lọ́ọ̀bẹ̀. Gani ti gbé solar dryer tent kalẹ̀ síbẹ̀. Ìfẹ́dàpọ̀ community àgọ́ ayé kalẹ̀ Green Farm House ó tún ti wà nílùú yìí ẹ̀rẹ̀bẹ̀ntẹ́ ni. Ọ̀kàrẹ̀ Gani Olododo iṣẹ́ ló ṣe. Èyí tún ga jù ọjẹ́wọ́ ara rẹ̀ ní aṣíwájú rere. Gàbọ́lọ́run dúró Fúlàní settlement solar power borehole Gani ti gbé síbẹ̀.
ẹ máa gbọ́ Muideen community Gani Olododo ó ti gbé transformer fún wọn. Ganiki community solar dryer tent tí wọ́n náà ti ń báṣẹ́ lọ. Ẹlẹ́bọ̀tọ̀ Òkè Sango yàrá àkàwé méjì ní Gani Olododo tó kọ́ síbẹ̀ pẹ̀lú tábìlì àtàgà àjòkó. Ajégúnlẹ̀ LGEA primary school educational materials ní Gani Olododo kó lọ bẹ̀ bí àga tébù ẹ̀rọ ayárabíàṣá ìwé kíkà àti jẹnẹrétọ̀ ló kó lọ síbẹ̀ rẹ́kẹ́tẹ́. Ajibes compound opposite First Bank Taiwo Sàlẹ̀ nílé Ìlọrin solar power borehole Gani Olododo ó fún àwọn náà níbẹ̀ ní mọ́sálásí iléeṣẹ́ ẹ̀dùn motorized borehole tó wà níbẹ̀ bá a ti ń sọ̀rọ̀ yìí iṣẹ́ ọwọ́ Gani Olododo ni àbí ẹ̀rí nǹkan ẹ̀yìn èèyàn. Gani Olododo ó ṣiṣẹ́ ẹjẹ́ agbẹ́yẹ̀yẹ́ tì. Ẹ̀ka ìrónilágbára la wà yìí. Honourable Gani Saka Cook Olododo ọ̀pọ̀ èèyàn ló ti ra mọ́tò fún. Bẹ́ẹ̀ sì ni ó ti pín ọ̀pọ̀lọpọ̀ takùkù fún àwọn èèyàn ibi tó ń ṣojú fún. Ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti ṣe empowerment fún àwọn èèyàn rẹ̀. Ara ohun tó jọ mí lójú nínú empowerment tí Gani ti ṣe ní ti industrial sewing machine tí wọ́n pín fún àwọn ènìyàn. Gbogbo wa la mọye tí wọ́n ń ta ẹyọ kọ̀ọ̀kan rẹ̀ nígboro. Bẹ́ẹ̀ ni sewing machine kò níye tí Gani Olododo ti pín. Ẹ̀ka ìrónilágbára la wà yìí. Ẹ jẹ́ ká tún sọ díẹ̀ níbẹ̀. Àwọn oníṣòwò kéékèèké petty traders Gani Olododo ó fún wọn ní 20,000 láti ró wọn lágbára. Àwọn opó àti àwọn ọ̀dọ́ mẹ́wàá ní wọ́ọ̀dù kọ̀ọ̀kan 230 ni wọ́n jẹ́. Ẹgbẹ̀rún mẹ́wàá ní Olododo fún ẹnìkọ̀ọ̀kan wọn. Àwọn èèyàn 200 kan tún wà special ní tiwọn táwọn náà tún gba 10,000 lọ sílé. Yàtọ̀ sí àwọn èyí tá a ti ń kà á bọ̀, àwọn obìnrin míì tún wà tí Olododo kó jọ tí wọ́n jẹ́ bí 50. Ó tún fún wọn ní 20,000. Èyí tí ó tún jẹ́ pabambarì ní ti federal government women empowerment tí Olododo ṣe okùnfà rẹ̀. Àwọn obìnrin bíi 200 igba 50,000 ni wọ́n gbé fẹ́ni kọ̀ọ̀kan. Asoju Oduduwa àwọn ibi tí olóṣèlú gidi bá ti ń ṣe ìjọba ìyàtọ̀ máa wà níbẹ̀. Àwọn tí atẹ́gùn òjò gbé ilé wọn lọ́dún 2020 tí wọ́n tó bí 500 níye. Àwọn ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ènìyàn ló ṣe ìrànlọ́wọ́ fún ní owó tó tó bí 10 million ló fi ṣe ìrànlọ́wọ́ fún wọn. Ó tún wá ṣe ẹ̀yáwó tí ò ní ìdápadà nínú non-refundable loan 120 èèyàn 200 people 30,000 ló fún ẹnìkọ̀ọ̀kan. Artisan grant àwọn oníṣẹ́ ọwọ́ 30,000 ló fún àwọn 160 people. Ọkùnrin àtobìnrin ló jẹ àǹfààní rẹ̀ látọwọ́ Alhaji Gani Cook Olododo special public work 20,000 ló tún fún àwọn 100 ènìyàn 160 people. Sáré pé tí Gani yìí ga jù ọ̀gágágá ọ̀pọ̀pọ̀pọ̀ Gani ni. Asoju Oduduwa mo kí Gani Olododo ẹ kú iṣẹ́ ẹ sì kú ètò. Àwọn catering service Gani Olododo ó ra irinṣẹ́ fún wọn. Àwọn tí wọ́n ń ṣe ara lóge ṣe ara lọ́ṣọ̀ọ́, àwọn makeup kúùkù
ó ra irinṣẹ́ fáwọn náà níjọba ìbílẹ̀ ìlà oòrùn àti gúúsù Ìlọrin. Àwọn pẹ́ńtà, àwọn akun ọkọ̀, Olododo ó tún náwó já ìrànlọ́wọ́ dé ọ̀dọ̀ tiwọn náà. Àwọn tí a kà kalẹ̀ wọ̀nyí gbogbo wọn ní Gani Olododo ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún kó tó rarin iṣẹ́ fún gbogbo wọn. Àwọn tí wọ́n lọ kọ́ nípa iṣẹ́ ọ̀gbìn àti máa dáàbò bo nǹkan èrè oko, Gani Olododo ó tún rarin iṣẹ́ fún wọn. Ó tún wá rárá ọ̀rá sílí mọ́sínì téèyàn máa fi rìpáàkì nǹkan oko, téèyàn máa fi tú àpò rán. Ẹ rí i pé Gani ń kọ́yàn bá àti ìpẹja, kò fún yàn lẹ́ja jẹ lásán. Nílé aṣojú ṣòfin tó sì wà, kò bùkẹ́díwọ́ lórí ọ̀rọ̀ ìlú. Ohun tó bá yẹ kó dá sí ní ń dá sí. Bíìlì 5 ló ti gbé kalẹ̀ síwájú ilé. Ọ̀pọ̀ mọ́sàn ló ti dábàá rẹ̀. Ọ̀pọ̀ èèyàn ni Gani ti gbà sẹ́nu ìṣèjọba àpapọ̀. Mélòó la fẹ́ kà nínú eyín adípèlé láwọn àṣeyọrí tí Gani Olododo ti gbé ṣe lẹ́nu ìgbà tó délé aṣojú ṣòfin ìgboro Àbújá. Ó ti ṣiṣẹ́ tẹ́lẹ́gàn ló kù. Aṣojú Oduduwa lórúkọ tèmi, ká tún gbọ́ra wa nígbà míì.